wàhálà ti wà báyìí ó ti ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn wa láti ìgbà tí King Saheed Osupa ti announce ẹ̀ wípé ẹni tó bá dángájá nínú àwọn olórin Fuji tó lè ṣe 4 hours acapella pé kó wá kojú òun inú ẹ̀ gbọ́ bí wọ́n ṣe sọnù fọ́nrán yìí. láti jẹ́ tí Saheed Osupa ti dọ́gbọ́ orin ta ló jáde tó lè fẹ́ ṣe competition ẹ ti ẹ̀ challenge ẹ̀ kẹ́ wí ni ẹ wò bóyá lè wí ni ẹ. ẹ jẹ́ àdálẹ̀ 4 hours acapella lórí social media 4 hours. ẹ tó ṣe é dùn rẹ náà. ẹ tó bá wí ni màá gbé fún fúnra mi. mo ti jí lónìí kẹ́ ẹ wá. ẹ̀yin èèyàn wa Okiki Bright ti jáde o olórin Fuji náà lòun náà o òun láti gbà tóun ti ṣetán láti jáde fún challenge yìí ni oríṣiríṣi àwọn èèyàn ti ń pe òun pé wọn ò bí òun dá o pé bóun bá gbìyànjú ẹ̀ wò wọ́n á gba ẹ̀mí òun o ó sọnù fọ́nrán gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ o báwo lọ̀rọ̀ ṣe wá rí báyìí àwọn owó gangan ló ń pe Okiki Bright tí wọ́n ń threaten ẹ̀yin èèyàn wa nǹkan bẹ́ẹ̀ nù fọ́nrán yìí o ẹja gbọ́ ohun tí Okiki Bright sọnù fọ́nrán yìí ò ní kété tó jáde égbò òun ṣetán ó dá òun lójú láti bá Saheed Osupa figagbága pé kì í ṣe pé láti mú wọn wálẹ̀ o àmọ́ gẹ́gẹ́ bí Osupa ṣe announce pé èyí tó bá tó bẹ́ẹ̀ nínú àwọn olórin pé kó jáde láti wá ṣe 4 hours acapella Okiki Bright sì ní òun ṣetán òun tó gbangba sùn lọ́yẹ́ ẹ̀yin èèyàn wa nǹkan wá dé báyìí o kí ló máa ṣẹlẹ̀ tó Okiki Bright bá jáde ọ̀rọ̀ rẹ̀ o ẹgbẹ́ ọkùnrin. acapella 4 hours ni mò ń dúró de kọ́ba orí kan sọ pé déètì báyìí la fẹ́ ṣe kí n dẹ̀ jáde mi ì wá ṣe acapella mi ì wá pé mo fẹ́ tákù ọba orin nínú ṣé ok kàn tiẹ̀ wo ọba orin King Dr. Saheed Osupa sí mi bí sọmọ jìnnà sílẹ̀ nínà o mi ì lè rí wọn fí mi ì dẹ̀ lè bá wọn takàn ọgbọ̀n pé ó yá o mo fẹ́ bá wọn dù pé kọ́ mọ̀ pé èmi mo gùdù jù wọn lọ kò possible torọ́mọdé tó ní tóun bá dàgbà tóun bá lówó lọ́wọ́ orí ẹyẹlé lòun máa jẹ́ o àgbàlẹ́tù orí ẹyẹlé yẹn ò ní jẹ́ kọ́mọ ó dàgbà o wọ́n wáìdì nọ́mbà fi pè mí àwọn ọmọlé mi àwọn máa pa mí mọ́lé o ìwọ tó bá bí ẹrẹ jáde fa acapella ẹ̀ a máa fi bọ́n pa ẹ̀ ni wọ́n mọ skul ọmọ mi ọmọ ẹ̀kan lọ sí kíní kan college education níbi báyìí wọ́n mọ nọ́mbà lé mi wọ́n mọ street mi nọ́mbà mọ́tò mi. àṣọ yẹ kó le tó yẹn ṣá. àwọn máa pa ẹni ìwọ ò ní jẹ́yàn mọ́ mo wá wò pé ok ṣé lórí pé mo jáde pé mo fẹ́ showcase ẹ̀bùn tọ́lọ́run fún mi ikú ló máa ń kàn nílùú yìí. ẹ jọ ṣé àwọn tí wọ́n ń ṣe léyìí wọ́n ń gbèjà ọba orin. wọ́n ń gbèjà ọba orin pé èmi ń rí ọba orin fín àwọn tí wọ́n ń gbèjà ọba orin nígbà tó ju ogun lebo náà wà. nígbà tí King Dr. Saheed Osupa tí ò tí lórúkọ tó báyìí Fuji Fabisco Fuji Blues demonstration ìgbà mo ti mọ ọba orin ìgbà tó ọba orin ṣe master blaster pé ọba orin kọ́kọ́ máa play ní shadow ní Mushin kọ́kọ́ máa play ní Mushin mo wá mọ́tò kan gbà ẹ́ Ford 6 tire báyìí ni mo fi ń kórin iṣẹ́ ọba orin láti ọ̀dọ̀ máa nǹkan tó ń pè ní Akimobi àkókò bàbá ńlá ní ìdí àparun èmi ni mo ń kó every Tuesday lọ́ba orin ló ń ṣe show bẹ́ẹ̀ èmi ni mo ń kórin iṣẹ́ mi ò gbèrò pé kọ́ba orin jábọ́ ń gbà ẹ̀ nígbà tó sọ pé àwọn máa yìnbọn fún mi kí ni mo ṣe tẹ́nìkan ò ṣe rí mi ò gbàyàwó ọba Okiki mi ò gbà ti ìjòyè o ẹ̀ṣẹ̀ ń bẹ níbi kéèyàn ọ̀fẹ́ bú ẹ̀hàn fa aráyé bí kí ló dé tẹ́lẹ̀ ẹ fẹ́ pa mí mi ò rọ́bà orin ìfín bẹ́ẹ̀ mi ò bá wọn compete níbi orin mi sọ wípé kájọ kọrin bóyá máa kọrin jù wọ́n lọ kí ló wá fà tẹ́lẹ̀ ń fẹ́ gbẹ mi gan kò yé mi. mo gbọ́ wípé ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ pé ẹjọ́ wà ń bẹ̀ ni. èmi ni mo drive ń jọ yẹn ẹgbẹ́ mi náà jókòó síwájú ìjọ ẹ̀ gangan náà sọ fún mi pé Mr. Okiki tàbá ti lọ sí trip tàbá ti dé o mo promise mọ́tò ẹ máa gba mọ́tò yín so ọdún yẹn dẹ̀ máa lọ sí àjì ṣe ti gbọ́ ọjọ́ yẹn gangan ọjọ́ yẹn kò ju 30 minutes tán sọ̀rọ̀ yẹn lọ́kọ̀ lóyún kú aláàánú mi tó promise mi láàrin 30 minutes mo dẹ̀ ti wọlé mo believe pé
ayé ò jẹ́ nǹkan kan before kí nǹkan yẹn náà tó ṣẹlẹ̀ náà mo believe pé ayé ò jẹ́ nǹkan kan o but kí ni ẹ̀ wá kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀ gan-an ìyẹn ló fà tó pé gbogbo rògbòdìyàn tó lọ níta ẹ̀ mo ń wò pé Òkìkí why me I'm not the type of person tó wà igá lójú pé kó fẹ́ jẹyàn. awuyewuye tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí ló bí gan. òun lọ̀rọ̀ tí mo sọ síwájú pé awuyewuye tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ó dùn mí gan. òun nìyẹn o ẹ̀yin èèyàn wa kí ló dé tọ́rọ̀ agboolé Fuji ṣe rí báyìí tó fi jẹ́ wípé Òkìkí Bright lòun ṣetán láti jáde àmọ́ ṣe ni wọ́n ń threaten ẹ̀ ṣó ní láti jẹ́ wípé ẹ̀rù ń ba àwọn tó ń threaten ẹ̀ yìí pé ó máa pàpà gbégbá orókè tó bá figagbága pẹ̀lú Saheed Osupa ẹ má sì gbàgbé pé Saheed Osupa fúnra rẹ̀ náà ló sọ wípé ẹni tó bá gbégbá orókè òun á gbé e fún pé tó ẹ̀sán dákàtà rẹ ò gbìyànjú o ẹ̀yin èèyàn wa kí ló fa wàhálà nú ọ̀rọ̀ yìí báwo lọ̀rọ̀ yìí ṣe rí lọ́dọ̀ yín ìhà wo ló kọ sí yín ẹ jẹ́ agbóhùn lẹ́nu yín ẹ drop comment remember to like share and follow us thanks for watching. I love fún ìpolówó ọjà WhatsApp number page.